Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Bákan náà mo kí gbogbo ọ̀jọ̀gbọ́n tí ń fòótọ́ ọ̀nù jáwé àti gbogbo ọ̀jọ̀gbọ́n tí ń fi òótọ́ ọ̀nù wagbò. Yọ́ yẹ wá o, kò ní yẹ ẹlẹ́mọ́ wa lọ́wọ́. Ọjọ́ wọn ní pa wọ́n. Ọ̀ràn ọlọ́rọ̀ kò ní di tiwa, ayé ò ní da bọ̀ wá lọ́rùn, àwa náà ò ní fọwọ́ wa dáràn. Àmín. Orúkọ mi ni Lúkúmọ̀nà ọmọ Àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ bá mi wá nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan kẹfẹnumẹ́nu kẹfìtìmẹ́tẹ̀ kẹwàá sẹnu kẹ́mú. Ẹ ti sẹnu kẹ́mú ọ̀dà àbáwọn. Ẹ wo àwòrán tẹ̀ ń wò yìí. Ewé yìí kì í ṣe ewé ìdò. Ewé tẹ̀tẹ̀rẹ̀gún làwọn bàbá wa pè é. Ewé tẹ̀tẹ̀rẹ̀gún, ẹ wo èso orí rẹ̀ yìí. Orí èso orí rẹ̀ yìí ni mo ti fẹ́ kọ́kọ́ dá wa lẹ́kọ̀ọ́ kan sí méjì tá a kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà tó bí wa. Tí ọ̀tá bá pọ̀ fún yàn, bóyá níbi iṣẹ́, lọ́fíìsì, ogun ìdílé ni, èèyàn ń jẹ gbèsè púpọ̀ jù, tó bá ti ń tuwó jọ, tó bá ti fi dáwọ́lé nǹkan, ayé ń bọ̀ kọlù tọ̀, o sì fẹ́ orí bẹ́ẹ̀ mọ́, aya súnmọ́ bí. Jẹ́ ìrí tèmi ṣe ni tí èèyàn fi jàjàbọ́ kúrò lọ́wọ́ àwọn abínú ẹni. Báwọn yín relé ọkọ ẹsẹ̀ fún ẹsẹ̀ ṣọ́ọ̀bù ọjà ẹsẹ̀ síbẹ̀, èmi ní para rẹ̀ ní èmi gbogbo ẹ̀ lásàlà ẹ̀jẹ̀ akọ́kọ́ mu láti bí ẹni. Ọyẹ súnmọ́ bí. Ẹ lọ já èso yìí ẹjọ́ pọ̀, ẹ wá wo èyí tó tóbi dáadáa. Tẹ́ ẹ bá rí èyí tó tóbi dáadáa, tó bá jẹ́ pé ìwọ̀nba báyìí náà lẹ́ bá ṣe kò ń gẹ́ ẹja ẹjọ́ pọ̀. Ẹ ti ja ẹjọ́ pọ̀. Ọya ẹ kò sódó. Ọya ẹ wá lọ wá ewé kẹlẹ́rùgbẹ́rù takọ-tabo ewé kẹlẹ́rùgbẹ́rù ewé rere ní jẹ́bẹ̀ rere akọ ewé rere abo ẹja ẹ kò sódó. Ẹ ti kò sódó àrígisẹ́gi ẹwà ẹjẹ́ òsè díẹ̀ ẹ kò sí. Ẹ ti kò sí ewé àkókò tútù ẹ kò lè lórí. Ẹ ti kó lé lórí, ọyẹ ẹ̀gún, ẹ ti gún dáadáa, ó ti kúnná, ọṣẹ tó o bá lò ní kó o fi kó. Àmọ́ kó o tó wẹ ọṣẹ yìí o, gbìyànjú kó o kọ́kọ́ rí i pé o fi epo pupa para. Tó bá fi epo pupa para tán, kò ẹ̀sẹ̀ wá wẹ̀. Tó bá wá wẹ̀ tán, ọ wàá fi oyin para. Ó ní jómi yẹn gbẹmọ, ọ gbọ́dọ̀ núra, kò jẹ́ kí omi yẹn wà lára rẹ̀. Ọ wàá fi oyin gidi original fi para. Bí ọ̀tá bá pé gbèje tí wọ́n bá pé ẹgbẹ̀fà, ní agbára ọba Ọlọ́run ọ jèrè wọn. Ṣùgbọ́n o ìwọ náà ronú dáadáa o. Bínú rẹ̀ ọba funfun má lò ó, torí pé tọ́ ọba ra burú ro ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ yọ padà lé ọ lórí o. Àwọn àgbàlagbà ní ẹrù tí tẹ̀tẹ̀rẹ̀gún bá rù tó bá gbé orí ara ẹ̀ ní fi rù o. Tó bá ti mọ̀ pé ẹrù tó fẹ́ rù yìí o ò lè gbé débi kó fẹ́ rù gbìyànjú kọ́ má lò ó. Tó bá ti mọ̀ pé mo tọ́ fẹ́ lò yìí inú rẹ̀ ọ̀mọ́, ìwọ náà ọ máa ṣìkà gbogbo ìkà tó bá ṣe orí rẹ̀ ní ọ̀dàlẹ́ o. Bí tẹ̀tẹ̀rẹ̀gún bá gbé ẹrù orí ara ẹ̀ ní gbélé, gbogbo ẹni tó bá ní tiẹ̀ báwo wọ́n máa fọwọ́ ara wọn síra wọn ni. Gbìyànjú ọ̀dán o. Ẹ ń béèrè lọ́wọ́ mi pé èyí èsì má darí kan o, jẹ́ ń rí tèmi ṣe ni. Wọ́n máa ìdáwọn ni wọ́n fẹ́ ṣàṣẹ wọ́n sì máa gbé lórí ara wọn, kò jù bẹ́ẹ̀ lọ. Orúkọ mi ni Lúkúmọ̀nà ọmọ Àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ dánwò ẹ lò ó bẹ́ẹ̀. Eléyìí èso ogun àòjò pọ̀ àògùn pọ̀. Ìwọ̀n àwọn bàbá wa ti ṣe ní sojú wa, táwa náà ti ṣe ní tí wọ́n sì fàṣẹ sí fún wa. Ẹ dánwò yọ bá yín lára mu. Àfilẹ̀ torí káwé polówó o. Ẹ lò ó fún ti sílẹ̀. Wàhálà yìí pọ̀ jù. Gbogbo wọn bá pàfẹ́ dàpọ̀ sí ohun tó ní kọ́ ọmọ dolówó. Ogun náà lọ́pọ̀
lọ́nà fi ń dì tó kàn ọ̀bá kọ̀ fẹ́ dà kí ló ní kọ́ ọba débi ọ̀la rẹ ọ̀nà wọ́n là ó àdàrà fún wa o ronú wò kó tó lò ó má ṣe di pẹ̀lú ọmọlàkejì o nọ́mbà wọn lè fi bá mi sọ̀rọ̀ +23480 3298 +234 3298 +234 81 33 155 111 +234 81 33 155 111 yẹn fún nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928. ẹ̀yin tá ń béèrè ìwé ìtumọ̀ àlá ó ti tán o kì í ṣe ìwé ọdún ni ó ti pẹ́pẹ́pẹ́ tá a ti ṣe o kì í sọdún yìí kódà kì í sọdún márùn sásìkò yìí ó ti tán o bí mẹ́sẹ̀gì yìí bá dọ́wọ́ rẹ̀ ìwọ náà má dàá dúró ó yẹ ẹ máa pín ẹ̀yin ará Abidjan ẹ kú ojú lọ́nà títí ní oṣù kọkànlá ká pàdé ara wa ní sódèsì àbọ̀bọ̀ nọ́mbà Abidjan tẹ́ rí lórí ètò yìí ẹ máa pín ẹ bà mí bẹ̀ ire o ire kàbìtì nílé gbogbo wa o.